ti wá di woro sí woro báyìí o, ó ti wá lágbára gan o. Ìkànnú àwọn fáànù Pasuma ló jáde tán o. Lórí ọ̀rọ̀ tó ń lọ láàrin Obesere àti Pasuma, èèyàn kan mà ló sọ̀rọ̀, wọ́n ní wọ́n ń pè ní TJ Pumping ni arákùnrin ìbá jáde pé irú ọ̀rọ̀ wo ló sọ yẹn. Ẹ wò, ẹ gbọ́rọ̀ tó sọ nínú fọ́nrán. Ẹ wò, oríṣiríṣi àkàwé lárákùnrin yìí ṣe láàrin Obesere àti Pasuma. Tá bá ń sọ nípa owó orin, ohun táwọn méjèèjì ń fowó orin ṣe, báwọn méjèèjì ṣe ń ṣoore tó, ta ló ṣoore jù nínú àwọn méjèèjì, ta ló kọ́kọ́ lówó nínú àwọn méjèèjì, ta ló ń bọ́ṣọ síra wọn lọ́rùn nínú àwọn méjèèjì, ta ló dàgbà jùlọ nínú àwọn méjèèjì. Ẹ wò kàn bẹnu fọ́nrán yìí. Kódà ọ̀rọ̀ kan ilé táwọn méjèèjì kọ́ fún ìyá wọn, ilé tó Obesere kọ́ fún ìyá ẹ̀, ilé tí Pasuma kọ́ fún ìyá ẹ̀, gbogbo ẹ̀ lárákùnrin yànnàná nínú fọ́nrán yìí ó lágbára díẹ̀. Hello, ẹ̀yin fans mi, ẹ máa wo fídíò tó wà lókè. èyí torí pé ohun èmi kémi jẹ wọn mọ kí n gèrè ọmọ mo ti kọ́ Ọlọ́run tún kọ́ fún mi, káwọn ọmọ mi tún kọ́ tiwọn, kí àwọn nọ̀sẹ̀ báyìí kíkó má pa wá kémi náà nọ̀sẹ̀ mo ṣe fẹ́ fi jọ Ànábì Abbas ni mo fẹ́ fi jọ bàbá Ọlámilékan, Ànábì Abbas bàbá onípátá mo fẹ́ fi jọ. ṣùgbọ́n ìwọ gbogbo abiyamọ ayé bí mo ṣe ń ṣàdúrà pé omi kì í fi jọ Ànábì Abbas tí ó kọ́lé fún ìyá àti ìyá ń gbádùn tí gbogbo kan lọ bí ìwọ tọrọ tiẹ̀ wípé ìwọ Ọlọ́run o kúlíwà láàbù kọ́mọ mi kọ́lé fún mi, tí n bá ti kọ́mọ tiẹ̀ kọ́lé fún ẹ tó bá ti wá kú kó máa fi kúlíwà láàbù ránṣẹ́ sí ẹ lọ́run pẹ̀lú ilé tuntun tó bá ń ṣí lọ́wọ́ kọ́ dẹ̀ gbé sàárì ẹ̀ síbẹ̀, ìyẹn ni wọ́n fẹ́, Ọlọ́run á dẹ̀ jogún ẹ̀fẹ́ yìí. ṣùgbọ́n àwa ní tiwa yìí tá a fẹ́ lànà bí wàá ṣe Alhaji Wasiu Ayinde wọ́n sáyìn fún ọmọ ajé, wọn lágrímẹ̀ntì owó kankan, ló fi jẹ́ pé wọn tètè méèkì ẹ̀ bí alára. The same thing Barrister náà sáyìn fún company kan ní, the same thing King Sunny Adé, gbogbo àwọn top musician wọ́n sáyìn fún company tó ń gbé wọn jáde ní. ṣùgbọ́n Obesere ó ṣe fún Mafigiwa báyìí ó bọ́ sí Sony Music, so bó ṣe wá ń jù wọ́n lẹ́yìn kọ̀ọ̀kan yẹn aláyé mi wá ń gbowó ó ní 1 million, ní 2 million, 3 million títí dórí àwọn ẹ̀hún. Tẹ́ bá kèsì gbọ́rọ̀ tí ń sọ ẹ́ rí pé ọ̀rọ̀ ọmọdé ló wà lónìí ẹ̀, kò lè jù mí lọ lọ́jọ́ orí, mi ń lérí ní fíṣíkà báyìí kí n pè ní ṣàlàyé. èmi àti ẹ̀ àjọjọ wà age mate lèmi àti ẹ̀, age mate lèmi àtàlẹ́tẹ̀ ń wò yìí, ó kàn wù ni. ó kù díẹ̀ gan bọ̀bọ́ yẹn ya dìdìrìn tán o, tẹ́ bá rẹ́nu ẹ̀ báyẹn bí ṣe máa ń sọ̀rọ̀, ṣùgbọ́n Ọlọ́run kàn kẹ́ ni ò jẹ́ kó ya dìdìrìn, ó kù díẹ̀ kó bá ya dìdìrìn, bó kan ya abẹ yẹn ni. lórí ọ̀rọ̀ Obesere ọmọ Rapala, kò ní dá fún gbogbo yín. Pasuma tẹ́ ń wò yẹn o, láti ìgbà t'Ọlọ́run ti bẹ̀rẹ̀ ògo bàbá wa ọ̀gá ti Alhaji Wasiu Ayinde Pasuma, ẹ jẹ́ káwọn lágbà tó gún yẹn ti bẹ̀rẹ̀, ògo yẹn sì ń lọ láti bẹ̀rẹ̀ títí débi tí bàbá délé ni. ògo yẹn ò tẹ́tí, ó sì ń lọ síwájú, ó sì ń lọ síwájú, ó ń lọ síwájú, ń lọ síwájú náà ni. Obesere tẹ́yìn wá ń sọ wípé láti bí 30 years ago ló ti kọ́lé fún màmá ẹ̀ kó tó di pé ó kọ́ títí ẹ̀, ẹ̀yà rẹ̀ gbádùn rẹ̀. orin wo l'Obesere gan kọ? kìí ṣe owó fújì, kìí ṣe owó orin ní l'Obesere fi kọ́lé. àbá àmọ́ mi ṣe ń lọ gbà yẹn, ìyá máa kọ́ orin arìndè tí ń kọ yẹn, orin aṣẹ́wó, orin rẹ́dànàdàn yẹn, kí yẹn lẹ́yìn fẹ́ mọ kówó lérò orin yẹn. wèrè lórí burúkú tiẹ̀ DJ Pumping àbí kí ló ń jẹ́? wọ́n sọ pé àwọn tó ń bá ṣiṣẹ́, àwọn tó ń tẹ̀lé ń gbà yẹn, ọ̀rọ̀ 30 years ago ló ń sọ o. onígbà náà àwọn ẹrú ọwá, àwọn Sarolaji, àwọn kinní kan kankan, oní tí ń gba bí 2 million 3 million. àwọn tó ń sọ yẹn ga àwọn gan ní owó yẹn lọ́wọ́ ń gbà yẹn, ó ní ìwé náà fẹ́ gbé jáde fún un àbí kókè tẹ́ ń gbé. Obesere mi ò tá sí yín rí o, ẹ̀yin rò pé mo jáde fún yín rí, tí ẹ bá kíyèsí gbogbo fídíò mi, gbogbo ẹni tẹ́já wọn tẹ́jẹ́yìn tiẹ̀, ẹ̀yin rò pé ẹni mo jáde fún Obesere rí irọ́. gbogbo fídíò tọ́pọ̀lọpọ̀ wọn tó ń ṣe lẹ́nu jẹ́ mẹ́ta yìí, gbogbo àwọn fáǹsì wọn tó ń ṣe lẹ́nu jẹ́ mẹ́ta, mo kàn wọ ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni pé mi ò rí ni. ṣùgbọ́n tàlàyé kéèké DJ Pumping àbí kíni lórí burúkú máa ń tẹ́ ń wo ẹlẹ́nu ti pèlò yìí ni ló mú mi tí mo tún jáde. gbogbo àwọn ọ̀rọ̀ táwọn ọmọ yìí kéèyàn sọ tẹ́lẹ̀ mo kàn ń wò wọ́n pé wọ́n lọ́pọlọ ni. ìwọ wá ń sọ̀rọ̀ lẹ́nu pé
Pasuma àsìkò tó yẹ kí òbí máa jẹun ọmọ kò ní yẹ fún tó sọ yẹn. Irọ́ ìwọ ló bá lọ́ máa gbénu ilé yẹn onítọ́ bá bẹ́ sí dáa nínú ilé yẹn pé ẹkún wọn tọ̀nà sí mọ́ọ̀sì ni ká máa sin lọ́n bẹ̀ gbé ìyá kan lọ́kọ́lé fún tó bá yẹ pé ẹ̀bá rí bẹ̀rẹ̀ gán ni màmá níbẹ̀ yẹn ní ògì ṣe lé ẹ̀ ẹ̀yìn ọ̀tá ajé burúkú yìí ilé tẹ̀ wá ń san sìn kó sí ẹ ó kọ́lé fún ìyá ẹ̀ ní kílẹ̀ ń porúkọ rẹ̀ Òbèṣèré ó kọ́lé fún ìyá ẹ kó tó lè pókọ́ tiẹ̀ ìyá gbádùn rẹ̀ ìyá ṣe gbá ìyá ṣàwò ẹ wà tìgbàdẹ́ ló ti kọ́ lé yẹn ẹ̀yin kẹ́ wọlé yẹn tẹ̀ bá wò sójú ẹ wọlé yẹn kẹ́ wá wò sí ní tipa àtúntà ló kó fún màmá ẹ̀ kó tó lè pẹ́ lọ́jọ́ dé yìí ẹ wò sílé ju àwọn lọ àsìkò tẹ̀yìn sọ ilé Òbèṣèré tẹ̀yìn sọ bíi márùn tẹ́ ló kọ́ yìí gbogbo ilé tá à ń sọ yìí tá a bá fẹ́ wò kọ̀ọ̀kan nígbà náà iye tó parí rẹ̀ bóyá ló lè ju 500,000 lọ yes ní 30 years ago tẹ́yìn sọ yìí ṣùgbọ́n ìwà ìkà ìwà rádaràdá tó ti wù kó tó dé pé ó rí owó tó fi kọ́ ilé yẹn bí aláǹgbé kókè bí aláǹ hùwà burúkú ọ̀nà mọ̀dàrú tẹ́sà ló ń gbà náà tó sáré rí owó yẹn kéésì orin ló lè mú orin kọ́ ló kọ́ tó fi rú ilé yẹn kọ́ ilé tẹ wá sọ pé ń fáwọn kan nílé nígbà tó sọjọ́ bíi àti sísè àbíkẹ́ ló ṣe pé ń fáwọn kan nílé ẹ̀yin ò mọ̀ pé létí ń fún àwọn èèyàn yẹn ó fi ilé yẹn àwọn aláàfáà báwọn aláàfáà rẹ̀ ní o báwọn pásítọ̀ nílò yẹn o ó ti lọ túbá pé nǹkan báyìí ló ń ṣe nǹkan ló mọrú ìdààmú tí ń rí iná fi pé ilé yẹn bóyá kó fi tọrọ fáwọn èèyàn ni tàbí kó sábì ṣètò ìtọrọ àánú kọ́lọ̀ kó lè ba dárín jìn owó Òbèṣèré ò mọ̀ ń gbà yẹn ọ̀pọ̀lọpọ̀ wèrè kan náà tí mò ń gbọ́ lọ́jọ́ mẹ́ta yìí pé bóyá Òbèṣèré ló ń bọ́sọ sí Pasuma lọ́rùn Pasuma Òbèṣèré wo ló láṣọ lọ́rùn gan ní gbogbo àtà ń sọ yìí ẹ̀dọ̀ kọ̀ jẹ́ bí kò máa wọ pátá kò máa wọ underwear singlet ìní wọ̀ ń gbà yẹn aṣọ ìwòlá tó fẹ́ bọ́ sí Pasuma lọ́rùn ẹ jọ̀ọ́ ẹ sọ fún mi níwọ̀ bọ̀bọ̀ elétè tìpolòrò DJ Bọ́mbì àbíkínà porúkọ rẹ̀ yìí pàṣẹ òsínú ẹ̀ tẹ́lẹ̀ ta sí wàhálà kò kí sí ọ̀rọ̀ ẹnu mo tún sọ tó wá gbẹ́pà ọ̀rọ̀ olórin orin ni Òbèṣèré tó bá rí ilé kọ́sẹ̀tì ni wàhálà ìtàlá ẹ̀ àmọ́ kókè àmọ́ gbogbo àwọn sẹ́ẹ̀tì wọ́n gbà yẹn àmọ́ sẹ́ẹ̀tì wọn ṣùgbọ́n tọ́rọ̀ bá jọ ọ̀rọ̀ àwọn ìyẹn tí wọ́n bá ta sí wa àwọn ò ní ta sí wọn ọmọ sàn ni mú pópó bàyẹ ni ló mú gbọ̀rọ̀ tìrú wáyé náà dáwà fi ń jáde fún ru yín tó jáde fún ru yín ṣùgbọ́n nígbà tó ti lè kọ́ńṣàn àwọn ajá tán jẹ lábẹ́ tó ti lè kọ́ńṣàn wọn láyé àwọn èsì ọmọ lọ lílọ gbèsè wá. ó wá ń sọ dandan lẹ́nu kí ni Òbèṣèré kí ló gbèsè nínú ayé tẹ́lẹ̀ kò gbèsè tẹ́mì òun àti Pàṣọ wọn jọ wà látàárọ̀ ọjọ́ ayé wọn jọ wà ní tó bá ní gbogbo àwọn old video gbogbo àwọn tẹ́yìn rí látẹ̀yìn wá tó bá ráwọn méjèèjì wọ́n jọ mọ́ dúró báyìí ni òun náà wá wò nígbà tán ó sì ọ̀rọ̀ ọjọ́ orí ò sọ̀rọ̀ ọjọ́ orí Òbèṣèré náà wá wò pé bóyá bóde ẹ̀ ti ń dìsífù ẹ̀ ó ti gbójú ọjọ́ orí ẹ̀ lọ òun náà wá sọjọ́ òbí wọ́n sọ pé òun sí at 60 tí wọ́n bá ṣe sọ pé ọjọ́ báyìí lọ́jọ́ orí ẹ̀ sáwọn tẹ́ mọ̀ gbà tẹ́ bí yín sí wọn mọ̀ ni. Òbèṣèré mi ò tó ta ṣe ẹ o ṣùgbọ́n àwọn tí wọ́n àwọn ẹran abẹ́ yín ni ló fa ìrìn àjò tèmi náà fi ṣe kíni tí mo fi jáde fún yín. táyìn ò bá lè mọ wọ́ọ̀ ni wọn pé ọ̀rọ̀ tí wọ́n sọ yìí ó ti ń jẹnu wọn lọ àwa náà ò ní yé mọ́ jáde fún yín. ṣé Pàṣọ wa kéré ni ṣé Pàṣọ wa kéré ni ẹ tó bá ní Pàṣọ kéré lójú òun Ọlọ́run máa kéré lójú ẹ kí lẹ sí fáwọn èèyàn tẹ́lẹ̀ kò sí fẹ́nìkan rí gbogbo owó tí Pàṣọ mi ń ṣètọrẹ àánú tó yẹ pé bá Pàṣọ ṣe ń rí owó bí ṣe ń rí owó ní báyẹ pé káwọn kan náà pé kó máa fowó ra mọ́tò kó máa fi owó yẹn kó máa fi kọ́lé a lè ka iye létí Pàṣọ ní láyé a ní lè ka iye ọkọ̀ tó ń lò àmọ́ gbogbo owó yẹn fi ń ṣètọrẹ àánú ni yes kìí ṣe gbogbo orin tẹ́yìn bá ṣe fún yẹn níta ilé yẹn máa ń sọ pé mo ṣe lè fún lágbájá mo ṣe lè fún tàmọ̀dò gbogbo ìfún nínú orin tí Pàṣọ ń ṣe àwọn ọ̀pọ̀lọpọ̀ tí wọ́n dá Pàṣọ mọ̀ wọ́n dẹ̀ ṣe tó ṣe àdúrà fún bàbá yẹn yes màá wí dédé wọ ẹlòmíì tí màá kàn dédé wo fóònù lọ ní màá dédé wà lọ́nláìn màá kàn dédé mọ̀ wọ àwọn kan gúrùpù wọn kàn dédé kóra wọn jọ Pàṣọ náà ni wọ́n sá mọ̀ ṣàdúrà fún màá mọ̀ wọ àwọn pásítọ̀ yìí Pàṣọ náà ni ìmọ̀ wọn ṣẹlẹ̀ Pàṣọ náà ni ìmọ̀ wọn kérúbù ní different person
kí wálé wá gbé kílẹ̀ ń bá ká kílẹ̀ gbé kílẹ̀ ń gbin gbogbo tó lọ́n ṣe fún Paso ilé tó ń kọ́ yìí wàláhì iṣẹ́ ọwọ́ tiẹ̀ ní kò gbowó lọ́wọ́ gọ́fìmẹ̀ntì kankan kò gbowó lọ́wọ́ gọ́fìnà kankan so fúndìlẹ ẹmọ tẹ́ ń ṣe sótìyẹ yín ẹmọ tẹ́ ń ṣe ìwọ Òbésèré sọ fáwọn ajá tán wà lábẹ́ Òbésèré rẹ́sì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o rẹ́sì kan náà ń pè lÓbésèré o ti wọ́n sáǹdì wọn rẹ̀ kí jẹ́ lásán àtàná fi máa jẹ́ ìwọ àti kejì ẹ̀ kí náà porúkọ rẹ̀ àtàwẹ́wẹ́ yẹn so àtàgúngún ẹ̀ tó ra sáǹdì ẹ̀ fi mí ìṣẹ̀ papọ̀ sí kọ̀ọ̀kan sàn so ẹ̀ fi mí ìṣẹ̀ Òbésèré yẹn but àwọn aláìní yẹn wọn lè jẹ́ lásán o Òbésúyà àtúngésúyà lára ẹ̀ ó yà pọ̀ méjì ẹ̀ pọ̀ mẹ́ta papọ̀ ẹ lọ gbé fáwọn oníbàárà ayé yóò ní dáa so àti láwọn òní sọ̀rọ̀ àní sẹ́nitì mọ́ àmọ́ wèrè táwọn ọmọ yín ṣe tẹ́ ẹ̀kọ́ ń ṣàwọn yìí àwọn èyí sọmọ tó máa ń wojú àgbà tó máa ń wojú àgbàlagbà bọ́tẹ́ ẹ̀kọ́ ń ṣàwọn ẹran tó wà lábẹ́ yín fún délé ìmọ̀kàn sílẹ̀ ní wọ́n ní tẹ́ bá sọ fún wọn pé kí wọ́n dákẹ́ àgọ́ ní sinmi ariwo abẹ́ tí ń wọ àwọn wèrè ẹjọ́ yẹn fáǹsì mi wọ́n ti fẹ́ máa mú mi bínú ni bọ́ mi ò bínú tán orúkọ tèmi ní súnmọ́ olórin kéde distinction ẹ máa jẹ ẹ lọ́nà. tó òun náà lẹ ti gbọ́ yìí ẹ̀yin yẹn wà ẹ ti gbọ́ gbogbo bárakùnrin ṣe yànnàná gbogbo ọ̀rọ̀ gbogbo tí ó ń lọ láàrin àwọn méjèèjì wọ́n ṣe jọra wọn lọ bí wọ́n ṣe tóra wọn gbogbo ẹ̀ lẹ ti gbọ́ ó sì fèsì sí ẹni tó ń sọ̀rọ̀ nípa Òbésèré náà ẹ wo nǹkan bẹ́nu fọ́nrán yìí òun náà lẹ ti rí yẹn ẹ drop comment and remember to like share and follow. Thanks for watching. Hello fún ìpolówó ọjà pé WhatsApp number page.